Aláròyé máa wí o. Ìjó ni wọ́n fi pàdé ìyàwó Ekéremàdù tó ṣẹ̀wọ̀n ní London tó padà dé. Tìlù tìfọ́n làwọn ẹbí ará àti ojúlùmọ̀ abilékọ Beatrice Ekéremàdù tí í ṣe ìyàwó igbákejì olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá tẹ́lẹ̀ sẹ́nẹ́tọ̀ Ike Ekéremàdù fi pàdé rẹ̀ ní pápákọ̀ òfurufú kan tó wà l'Àbújá lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kínní ọdún yìí lásìkò tó dé sílẹ̀ wa láti London tó ti ń ṣẹ̀wọ̀n láti nǹkan bíi ọdún díẹ̀ sẹ́yìn. Àwọn tí wọ́n jẹ́ ẹbí abilékọ náà nílùú kékeré kan tí wọ́n ń pè ní Nkpu níjọba ìbílẹ̀ Aninri nípínlẹ̀ Enugu pàápàá kò lè mú ìdùnnú ọ̀hún mọ́ra rárá nígbà tí wọ́n gbọ́ ìròyìn pé ọmọ wọn ti dé láti London pé ó ti padà wá sílé. Bẹ́ẹ̀ ò bá gbàgbé ìjọba orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fọwọ́ òfin mú obìnrin yìí pẹ̀lú ọkọ rẹ̀ sẹ́nẹ́tọ̀ Ike Ekéremàdù àti dókítà àwọn kan Obinna Obeta pé wọ́n fẹ́ yọ kíndìnrín ọmọ Nàìjíríà kan tí wọ́n mú wọ ilẹ̀ Gẹ̀ẹ́sì lọ́nà àìtọ́ láti fi rọ́pò tọmọ wọn omidan Sophia tó lárùn kíndìnrín. Ọmọkùnrin yìí ló ké gbàjarè síta nígbà tó dé orílẹ̀-èdè náà pé wọn kò sọ fóun pé ohun tí wọ́n fẹ́ wá ṣe fóun nìyí. Ìgbésẹ̀ yìí níjọba orílẹ̀-èdè náà ní ó lòdì sófin ilẹ̀ tàwọn, èyí tí wọ́n sì torí ẹ̀ bá àwọn tọkọtaya náà ṣẹjọ́. Lẹ́yìn gbogbo atótónu nílé ẹjọ́, ẹ̀wọ̀n ọdún 10 ni adájọ́ sọ Ike Ekéremàdù sí nígbà tí ìyàwó rẹ̀ Beatrice àti dókítà tó fẹ́ bá wọn ṣe iṣẹ́ abẹ náà gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 6 ẹnìkọ̀ọ̀kan. Inú oṣù kẹta ọdún 2023 ni wọ́n sọ abilékọ Beatrice Ekéremàdù sẹ́wọ̀n lẹ́yìn tó rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ ilé ẹjọ́ náà pé òun gbà pé òun jẹ̀bi àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kan òun. Títí di bá a ṣe ń sọ yìí ni ọkọ rẹ̀ ṣì wà lọ́gbà ẹ̀wọ̀n ní tirẹ̀ nítorí kò tí ì parí iye ọdún tí wọ́n jù ú sí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.